Olùkọ́ tẹ. Orúkọ mi ni Wáídì. Wáídì. Wáídì kí ni? Wáídì Ọ̀ṣunúgà. Kí ló ọmọ ọdún mélòó ni ẹ? 26. Níbo ló ń gbé? Ìjẹ̀bú-Òde. Kí ló ń pa yín gbé? Mo ti kọ̀kọ́ tó gbé mi mọ̀ kọ́kọ́ ń pa eléyìí. O nípa kí ni? Nǹkan tó kó gbé mi dé ìbáyìí. Irú kí ló mú ẹ fún kí ló ń wá ṣe? Oko ni mo ń lọ lóru, àwọn OBC ló mú mi. Wọ́n dẹ̀ gbé mi, wọ́n transfer mi dé ìbáyìí. Oko lóru láago mélòó? Nìkan bíi 9:30. Ló ń lọ sóko? Bẹ́ẹ̀ni. Sóòrù ni wọ́n roko tiẹ̀ ni? Oko gbìn. Oko fẹ́ lọ ṣàgbìn. Òjò rọ̀ níjọ́ yẹn ni mo wá lọ sóko gbìn. Ọjọ́ wo nìyẹn ṣẹlẹ̀? Mi ì dúrẹ́tì anybody o. Ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Wọ́n bá mọ̀ lẹ́wọ̀n tí Blaze and Ben gbà yẹn, wọ́n sọ pé ṣé ọmọ yẹn lóòótọ́? Ó ti ṣe náà ẹni mímọ́ ti ṣe látọ̀lá lọ ń dà wá rí bọ̀dá ti lé tipẹ́tipẹ́. Ó dẹ̀ ti fọ́nbà yẹn náà pé mi mọ̀ kankan. Òun náà wà lọ́lẹ̀ ìtàbí òun náà sọ pé mi mọ̀ kankan pa ẹ̀kọ́ tó wọ́n gbọ́. Ok, kí náà mọ̀ ẹ̀ fún? Ọlọ́gbé? Ẹgbẹ́ wo ló ṣe? Mi ṣe ẹgbẹ́ kan sọ. Ẹ tí ó kún náà fún ẹ̀ fún? Ok, ìwà àwọn ọmọdé pẹ̀ fún ọjọ́ jà. Ọya. Ìgbà tó nà ọgbẹ́ ẹnu ìfọ́ lẹ́kìtẹ́ tí mo ṣe ẹgbẹ́ sà. Mi ṣe ẹgbẹ́ kan sọ. Ìgbà tó nà ẹnu ẹ̀fọ́ ló jẹ́ kó sọ pé. Ìgbà tó ìbàdí mọ́ lábàlá. Ẹgbẹ́ mi ló ṣe é sà. Mi ṣe ẹgbẹ́ tó bọ́ sí nà ọgbẹ́ ẹnu ìfọ́ lẹ́kìtẹ́ tí mo ṣe é sà. Latif kìíní. Latif kìíní. Latif yàrá. Kí ló ń bolo ń gbé? Mo lábẹ́ kúta. Sọ kí ló sọ ẹ́ dé àhámọ́? Ǹjẹ́ wọ́n ń gbé ọlọ́dún òkú ni? Òun ṣẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ wo ni? Ok. Ok. Michel. Ok. Tó ń ta ilé ni. Bẹ́ẹ̀ni sà. Ṣé nǹkan tó bá lọ́wọ́ ẹ̀ nìyẹn? Bẹ́ẹ̀ni. Ok. Kí ló yin nǹkan tó bá lọ́wọ́ ẹ̀ yìí? Kí ló ń fẹ́? SK sà. SK. Kí ló jẹ́ SK? Bẹ́ẹ̀ni sà. Kí ló ń pè bẹ́ẹ̀? Drug ni sà. Mo lọ ti rí. Drug ni. Mo ń ta ni sà. Ok, ṣé o mọ̀ pé nǹkan tó lòdì sófin ni? Àbọ̀ mọ̀? Ok. Kí làwọn eléyìí wá ń ṣe? No, ọ̀dọ̀ kí n fi gé SK ilé ẹ̀kan ṣe nìkan. Ilé nìkan ni mo fi ń gé SK sà. Ló fi ń gé? SK. Nǹkan mọ̀ náà ọ̀lẹ́ sà. Nǹkan mọ̀ ní sà. Báwo ló ṣe wá jẹ́? Èyí tí mo fi ń gé SK wà lẹ́nu ẹ̀ sà. Ok. Àwọn òkú tó ń tà nìyẹn. Kí ni. Sọ ti wá rí nǹkan mú ẹ fún? Bẹ́ẹ̀ni sà. Abe. Lókọ̀ tẹ. Tọ́ìbù lórúkọ mi. Rahim kini. Tọ́ìbù kini. Tọ́ìbù ṣobe tán. Ọmọ ọdún mélòó ni ẹ? 36 years. Ìwọ ló ń gbé? Abẹ́òkúta. Ló gbé dé àgọ́ ọlọ́pàá. Wọ́n lọ síbi iṣẹ́ lọ́jọ́ yẹn lọ́mọ mi nídìí mọ́tò. Àsìkò ti jà ní lásán wá. Ẹ̀sùn ọ̀nà ọmọ ẹ̀ fún. Ọmọ mi fi ń kọ́jú sí. Ok. Ẹgbẹ́ wo ló ń ṣe? Ẹgbẹ́ òkùnkùn ló ń ṣe. Ẹgbẹ́ òkùnkùn ẹyẹ ni mo ṣe dáhùn. Ọdún wo ló bẹ̀rẹ̀ lọ́jọ́ yẹn ẹgbẹ́ yẹ? Mo ṣẹ̀ ṣe náà pé 2020 náà ni. Kí ni position ẹnu ẹgbẹ́ ẹyẹ tó wà? Èyí tí orí mi ti ń lọ. Lókọ̀ tí? Nurudeen Tajudeen. Ọmọ ọdún mélòó ni ẹ? 30 years. Níbo ló ń gbé? Ìtòkù. Sọ kí ló gbé dé àgọ́ ọlọ́pàá? Láfin wa lọ ti mú mi, mo lọ ibi iṣẹ́ lóde ẹran lọ́mú mi. Ẹ kí ló mú ẹ fún? 40C. Ṣíṣe ẹgbẹ́ òkùnkùn. Bẹ́ẹ̀ni. Mo ti ṣe rí bẹ́ẹ̀ mi ṣe mọ́. Ọdún wo lọ ṣe? 2020 náà. Báwo ló ṣe mọ́? Ìgbà tó mú mi ni mo já wọn bẹ́ẹ̀ pé mi ṣe mọ́. Ẹ ò tí ì sọ fún àwọn ọmọ ẹgbẹ́ pé ò ṣe mọ́ àbí? Mo ti sọ fún wọn pé mi ṣe mọ́. Ṣé lọ àgọ́ ọlọ́pàá láti lọ di ìpínlẹ̀ tí ẹ ṣe mọ́? Ìgbà tó mú mi lọ sí kóòtù gbà mi sọ fún wọn pé mi ṣe mọ́. Ok. Wọ́n ti mú ẹ rí nígbà kan fún. Òun náà ni mo sọ yìí pé ìgbà tó mú mi ni mo já pé mi ṣe mọ́. O ti tọ́ mú ẹ lọ sílé ẹjọ́? Bẹ́ẹ̀ni. So o ti ṣe. Ọdún mélòó ló ṣe ní? 6 months. Ọdún mélòó? 6 months. Ok, lẹ́yìn tó tẹ̀wọ̀n dé kí ló dé tó tún ṣe ṣẹ́gbẹ́ òkú? Mi ṣe mọ́. Mi lọ ibi iṣẹ́ lọ́mọ. Sẹ́yìn náà ti ṣẹ̀wọ̀n rí? Bẹ́ẹ̀ni. Oṣù mélòó lẹ́yìn ṣe? Ọdún kan mo ṣe. Ọdún kan? Bẹ́ẹ̀ni. So lẹ́yìn tẹ̀ jáde ṣiṣẹ́ ẹgbẹ́ òkú náà? Mi ṣe mọ́ ibi mọ́tò iṣẹ́ tí mo ṣe náà lọ ti wá mú mi.
Lórúkọ tiẹ̀. John Tayo, Ọmọ ọdún mélòó ni ẹ́? ọmọ 21 years. Níbo ló ń gbé? Abúlé Loko, Níbo ni abúlé ìrúkọ wà? Abúlé Loko lọ́nà Sango. So kí ló sọ ẹ́ di èrò àhámọ́? Mo lọ tún fún mi ṣe. Ìgbà tí mo lọ tún ṣe ibẹ̀ ni èmi àti ẹni tí mo lọ tún fún ṣe lọ́dọ̀ tí misunderstanding. Kí ló fa misunderstanding? Screen ni mo sọ pé mo fẹ́ bá ṣe. Screen ni mo lọ mú fún pé kó bá mi ṣe. Ìgbà tí mo mú fún pé kó bá mi ṣe. Ìgbà tí mo lọ gbà USPC. Sọ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn? Èmi ò gbọ́ ọmọ wa mú padà fún. Ló fàjà kó fẹ́ bá mi tún yẹn ṣe. Sọ ẹ bẹ̀rẹ̀ sí jà. Sọ kí ló wá ṣe fún? Èmi àti ẹjọ́ ìjọ fara scratch ló gbé mi dé níbí. Ok, ṣé ìyẹn náà mú ẹ fún? Ìyẹn ló gbé ẹ dé èrò àhámọ́? Ok. Sọ fún ọ̀nà ayé. Ayé. Ó bá ìfọ́sí mi last year ṣùgbọ́n. Ẹgbàá ló dọmọ ẹgbẹ́ òkùnkùn? Last year. Ọdún tó kọjá? Bẹ́ẹ̀ni. Ok. Lórúkọ tiẹ̀? I don't understand. What's your name? Okposo Innocent. Huh? Okposo Innocent. From which state? From Delta State. How old are you? I'm 35 years old. Are you married? Yes. Where are your parents and where are your wives and kids? They are two. What happened? What brought you here? And my wife had been using my elder sister picture to chat me online. So I was thinking that it's my elder sister that was chatting with me. I don't know that she is my wife. I used my elder sister picture to open Facebook that my wife is a prophetess. So anything she is telling me. Are you a cultist? No. I'm not a. Where do you got the axe? That's my company act. I don't have a pistol. So when I discovered that she's not a prophetess, and the company I'm working is her own account. I'm using based on the words the prophecy they give to me. I even introduce people to her online that my wife. So what do you use the axe for? The axe we used to cut lumps. You know about. So how are you arrested? I was arrested in my company because she took the axe, the company axe to the station and okay, your wife went to report you. Yes. That you did what? That I used the axe to threaten her. That I have a pistol that she saw a pistol. Did you use the axe to threaten her? No. When I was asking her why is she using, why she pretending that she prophetess, she slapped. Have your people known that you are here? My people, you have called my people, but I'm not talking to any of them. Orúkọ. Wọlé Ọláhun. Ẹ sọ̀rọ̀ sókè. Wọlé Ọláhun. Ọmọ ọdún mélòó? I'm 35 years. 35. Ibo lẹ ń gbé? Lẹ́kùtà. So kí ló gbé yín dé àgọ́ ọlọ́pàá? Ní on the 28th mo lọ Royal Mandani. Ẹ sọ̀rọ̀ sókè. Mo lọ Royal Mandani. Bóyá wọ́n ti wá jàǹbẹ̀ àwọn ọlọ́pàá ṣáàdì tó ṣàbù so mú wọn lédè. So ẹgbẹ́ òkùnkùn lẹ ń ṣe kí náà mú yín fún? Ọkọ mú mi lálẹ́ ọjọ́ yẹn. Ṣé jà ni wọ́n mú ẹ fún ni? No, lórí ọ̀kadà ni. Orí ọ̀kadà? Kí ló ṣẹlẹ̀ tán fi mú ẹ lórí ọ̀kadà? Àkọ̀rọ̀ àwọn ọlọ́pàá tó ń wà lọ́nà ni. Hello sir, what's his case? But you say you are not cultist. Òun náà ni mo sọ. Wọ́n béèrè pé sọ́mọ ẹgbẹ́ òkùnkùn ni ẹ ní kíní kan. Mo ṣẹ̀dé láti prison ní ṣe mọ́. Ó ṣẹ̀dé látẹ̀wọ̀n ni. Kí ló gbé ẹ lọ ẹ̀wọ̀n tẹ́lẹ̀? Kóòtù náà lọ mú mi fún mi. Ọdún wo nìyẹn? Ọdún mélòó ló lò lẹ́wọ̀n? Wọ́n yẹ náà ni. Mo ṣẹ̀dé 2 months báyìí. Ok, oṣù kejì tó dé rèé. So o dẹ̀ tí ìjà wọn nù ẹgbẹ́ òkùnkùn? No, tí mo yẹ rí wọn gan, wọ́n wà lọ́nà, mo wá rí pé àwọn tó mú wa tẹ́lẹ̀ mú jẹ ní kọ́kadà yẹn má tàn kókó súnmọ́. Ok, ṣé o fẹ́ padà sọ́run ni? Rárá sá. Lórúkọ tí? Ọmọ ọdún mélòó? Ẹ sọ̀rọ̀ sókè. Ibo lẹ ń gbé? So kí ló gbé ń dẹ́yẹ àgọ́ ọlọ́pàá? Wọ́n ti mú mi rí fún cultism, so wọn bá ń kọ́ mi ṣe ọkàn mi ìpa omi ìbẹ́nibọ̀dì fàálà wọn kọ́ mi jẹ́ so on the 28th. Kóòtù wo náà mú yín fún gbà yẹn? Ok, ìgbà lẹ bẹ̀rẹ̀ sí ṣe ẹgbẹ́ yẹn. Èmi àti àdúgbà tí mo ti dé láti mi ìbẹ́nibọ̀dì fàálà kan. Ìgbà wo ni ìgbà tẹ́ ti kọ́kọ́ darapọ̀ ìgbàlẹ̀ darapọ̀ mẹ́gbẹ́ yẹn? 2019. So ẹ ti lọ sẹ́wọ̀n rí? Bẹ́ẹ̀ni, so ìgbà tí mo dẹ̀ dé orí ọ̀kadà ni à ń lọ orí àmàlà. Ó tàkókò mélòó tẹ́lù lẹ́wọ̀n? Lábẹ́ 1 year. Ok, so lẹ́yìn tẹ́ dé ṣe ti sọ pé ẹ ò ṣe yẹ mọ́ ni?
mo ti lọ́ọ̀yà mi ti ọtí kọgbọ́ àìtí lọ ṣe abidabidi kíní tàbẹ́ ṣe mo ti lọ bọ̀ àìtí ṣe abidabidi yẹn nìkan ni. sọ tẹ bá bọ́nu ilé ìkìlẹ̀ máa ṣe. èmi àtẹnubọdì òjò fa wàhálà mi ìbẹ́nubọdì fa wàhálà náà. ẹ ṣe lẹ́sùn míì ní tó ṣì wà nílé ẹjọ́ lọ́wọ́. Before election ni ọlọ́pàá mú mi so kò dẹ̀ on the third lọ. kí lọ́lọ́pàá mú yín fún gbà yẹn. no gbogbo àtọ̀ fẹ́ election lọ gate omi dáa náà tí mo ṣọ́ọ̀bù màlẹ̀ ṣọ́ọ̀bù mọ́ èmi lọ́tí mú. ok wa náà tí jàǹdùkú tó ń lò mẹ́sàn-án. jàǹdùkú gan irọ́ wọ́n mú wa already ìbílẹ̀ opposite jẹ́ bá ní olùkọ́ tiẹ̀. orúkọ mi ni Wáídì. Wáídì kí ni. Wáídì Ọ̀ṣunúgà. kí ló ọmọ ọdún mélòó ni ẹ. 26. níbo ló ń gbé. Ìjẹ̀bú-Òde. kí ló ń pa ẹ́ ń gbé. mo ti kọ̀kan tó gbé mi mọ̀ gángan ń pa eléyìí. o mọ nípa kí ni. nǹkan tó kó gbé mi dé ìbáyìí. kí ló mú ẹ fún kí ló ń wá ṣe. oko ni mo ń lọ lóru àwọn OBC ló mú mi wọ́n dẹ̀ gbé mi wọ́n transfer mi dé ìbáyìí. oko lóru láago mélòó. nǹkan bíi 9:30. ló ń lọ sóko. bẹ́ẹ̀ni sóòrù ni wọ́n roko tiẹ̀ ni. oko gbìn. ok fẹ́ lọ ṣàgbìn. òjò rọ̀ níjọ́ yẹn ni mo wá lọ sóko gbìn. ọjọ́ wo ni yẹn ṣẹlẹ̀. mi ì dúrẹ́tì anybody o. ọmọ ẹgbẹ́ òkùnkùn wo ni ẹ. mo ò jẹgbẹ́ òun wọ́n rògbò mi bú mi jẹgbẹ́ Ọlọ́run mi jẹgbẹ́ mi parọ́. kò jẹ́ ọjọ́ kan ni mo ti ṣe kò jẹ́ ọjọ́ kejì kò jẹ́ kẹta. ẹ̀yin mélòó lẹ lọ oko ẹ̀yin mélòó lẹ jọ lọ oko èmi nìkan ni mo máa dá rìn. ok nígbà tó ń mú ẹ kí ló tó fàdà halẹ̀ mọ́ wọn. mi fàdà halẹ̀ tọ́ọ̀ṣì gbé àdá tọ́ọ̀ṣì àti tọ́ọ̀ṣì ló wà lọ́wọ́ mi àdá àti tọ́ọ̀ṣì nǹkan tó wà lọ́wọ́ mi pẹ̀lú àpò mi tí mo máa ń mú lọ ló wà lọ́wọ́ mi. ó ti tó gbà tó ti mọ báyìí. ó ti tójú kan báyìí nígbà mo wà. sáwọn òbí ẹ ti mọ. kò sẹ́ni bọ̀dì tó mú ọ. bọ́lá àdúgbò ẹ níjẹ̀bọ̀dẹ. Owú Gíjà. Owú Gíjà lápá abo olówó Gíjà gbé dáadáa. Owú Gíjà lójóògùn gangan mi ò parọ́ fún yín. ilé ta ni. ọmọ ilé jídò ni mi. ṣùgbọ́n o ti sọ fáwọn ọlọ́pàá pé ọmọ tó kù mí ni àtọwé yẹn lọ́dún rògbò mi wà. alóròpù ẹ. àwọn ọlọ́pàá yẹn ló kọ wọ́n kọ pé bí ayé ni bíbí rẹ̀ kí ṣe kọ. ṣé wọ́n fún rẹ̀ òfin náà rẹ̀ sọ fún ọpá ẹ̀ gé ni. mo ò sọ fún wọn wọ́n náà mi ni mo ò sọ fún wọn. wọ́n náà ẹ ni. wọ́n náà mi ni. ẹ ṣàánú mi. hello. orúkọ tèmi Òtúnúyè Sàámú. Òtúnúyè Sàámú. ọmọ ọdún mélòó ni ẹ. 25 years. 25 years. ibo ló ń gbé. Àtàn Ìjẹ̀bú Northeast. kí ló gbé ẹ débí. nǹkan tó gbé mi dé ìbáyìí ni pé oyè ṣàdédé mo jí ní àárọ̀ kùtùkùtù mo lọ ṣáàjì ilé epo mo lọ ṣáàjì power bank ìgbà tó máa ń padà lọlé àwọn ọlọ́pàá dá mi dúró wọ́n ní DPO fẹ́ rí mi wọ́n ní DPO fẹ́ rí mi kẹ́ mo wá lọlé mo wá padà lọ bá DPO station wọ́n wá ní obìnrin kan fẹjọ́ sùn pé mo fi machine kọlù àbí kankan bẹ́ẹ̀. ṣé o fi machine kọlù àbí o fi machine kọlù mi ò mọ obìnrin yẹn gan rí ìgbà tó máa padà lọ sí station DPO wá sọ fún mi pé obìnrin ò tí dé ìgbà tó bí yẹn máa dé nǹkan bíi 6 nírọ̀lẹ́ wọ́n wá pè mí lóyún. ẹgbẹ́ òkùnkùn wo ló ń ṣe. mo ṣẹgbẹ́ ayé. látọdún wo ló ti ń ṣàyè. àti 2019. so kí ni wọ́n bá lọ́wọ́ ẹ̀ nígbà tó àwọn ọlọ́pàá. ìgbà tó mú mi wọ́n bá ọ̀kan lọ́wọ́ mi. ẹ̀bọ̀n níta gbà tó ṣàṣẹ kí ló bá. ìgbà tó lọ nínú ilé mi tó ṣàṣì nínú ilé mi wọ́n bá ọ̀kan náà ṣùgbọ́n last year. oníbọn àbó oníbọn. òun náà mo fẹ́ sọ last year lọ ti gbé lọ ọlọ́pàá ti gbà mọ́ lọ́wọ́ mi mo dẹ̀ ti wà pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ̀ẹ́. níbo ló ti rí ìbọn táwọn ọlọ́pàá gbà lọ́wọ́ ẹ̀. Kòòdú ni mo ti gbé wá bí mo ti ń kọ́ṣẹ́ bí clear. so o gbé wá láti Kòòdú. níjọ́ tí mo gbé bọ̀ láti Kòòdú. níbo ló ti rí. Kòòdú ni. so rà á ní àbí. mi ra ẹni tí mo gbé lọ́dọ̀ ìgbà tó ṣaláṣọ ọmọ lílẹ̀ ló yẹ ẹni tí mo gbé lọ́dọ̀. kí ló ń fi ìbọn yẹn ṣe. níjọ́ tí mo gbé bọ̀ láti Kòòdú gan lọ ọlọ́pàá mú mi. a ní kí ló ń fi ṣe. mi ò fi ṣe kankan. kí ló ní kí ló fi ṣe. mi ò fi lọ ṣe mo bá nu lé ni. ẹni tó gbé fún ẹ kí ló ní kí ló fi ṣe. ẹni tó gbé kò yí kó gbé fún mi ẹni tájọ́ ń gbélé ó kú ni ọlákùnṣe ọmọ lílẹ̀. wàá jogún ìbọn. wọ́n á gbé. wọ́n fẹ́ lọ fi ṣe kí ni. ìgbà tí mo gbé bọ̀ náà ọlọ́pàá. kí ló fẹ́ lọ fi ṣe nígbà tó gbé. òṣèlú gbé nǹkan kan ló wọ́n fi ṣe. kí lórúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Òtúnúyè Sàámú. orúkọ tèmi ní Ọpọ́lúwà. ẹ sọ sókè. orúkọ tèmi ní Ọpọ́lúwà lọ́sọ̀yà. ọmọ ọdún mélòó ni. ọmọ 29 years. níbo lẹ ń gbé. Àtàn. Àtàn níbo. ní Ìjẹ̀bú Northeast. ok kí ló gbé dé àgọ́ ọlọ́pàá. ní oṣù tó kọjá nínú ọdún tá a wà yìí òun ní ìjọ birthday mi lọ́ndì 18 so iṣẹ́ tíkẹ́ẹ̀tì ni máa ń ṣe. ọ̀ndì 18 oṣù tó lọ yìí. lọ́jọ́ birthday. bẹ́ẹ̀ ni so òun ni wọ́n á rò pé mi ì fẹ́ ṣe birthday ẹ̀ so wọ́n á ní bí kí n dá wà
ibi tí mo wà àwọn boys tó wà ń bẹ̀ ṣá àwọn ọlọ́pàá tó sọ́ọ́lì ṣá àwọn ọlọ́pàá ṣá dé bẹ̀ wọ́n ṣá bọ́ọ̀sì wa tó wà ń bẹ̀. so ẹ̀sùn wọn náà fi kàn yín gbà tán mú ẹ dé ọlọ́pàá. ìgbà tí máa dé station ni DPO ẹ̀ṣẹ̀ wá gbé báàgì kan jáde tán ní ọba àbọ̀ níbẹ̀ kí ní kan gbẹ́rà kan. ọmọ ẹgbẹ́ kòkòrò ni wọ́n ń ṣe. ayé ni mí sá. ọdún wo ló ti bẹ̀rẹ̀ ayé. 220 ní sá. àwọn ẹrù òfin wọn náà bá lọ́wọ́ ẹ̀ nígbà tán mú ẹ. bá ẹrù òfin kọ̀ọ̀kan lọ́wọ́ mi sá. tí wọ́n kọ̀ pẹ́ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yẹn. ṣé o ti ṣẹ̀wọ̀n rí ṣé wọ́n ti mú ẹ rí ìgbà àkọ́kọ́ tán mú ẹ rí. ṣé wọ́n ló sọ pé òun bá àwọn national ṣiṣẹ́. ṣé mi ló sọ pé ṣé wọ́n ló sọ bẹ́ẹ̀. tíkẹ́ẹ̀tì lè rí ta. tíkẹ́ẹ̀tì ibo. tíkẹ́ẹ̀tì ọ̀nà jẹ́ agbègbè ok ìbọn tó bá lọ́wọ́ ẹ̀ ń kọ́. bá bọ̀ lọ́wọ́ mi sà. ok bẹ̀tọ́ bá bọ̀ níbi tó ti mú yín. bá ìbọn ní joyce ibi tó ti wá bọ́ọ̀sì wa. ta ló ní ìbọn àti àáké. mi ìbọn pa ìbọn sà létà àgbà tí a wà ní station lọ́yẹ̀ṣẹ̀ gbé báàgì yẹn wá mi ìmọ̀ pa. bẹ̀tà rí àwọn ọ̀rẹ́ yín tẹ́jọ́ ń ṣẹgbẹ́ òkùnkùn yẹn náà ti mú. mi ìmọ̀ yẹn rí mi ìmọ̀ bí wọ́n ti wá àjọ ríra rí. ok kí ló kọ sí ẹ. Friday Samuel Friday Daniel sir. ok ọmọ ọdún mélòó. I'm 29 years old. ọmọ bo ni ẹ. I'm from Delta State. Delta State. níbo ni Delta. Kokore. so báwo ló ṣe dèrò ọlọ́pàá. Wọ́n raid wa ní joint Igbin ìsàwà lọ́jọ́ yẹn that is last month. níbo ni joint náà. ní Atọ́ Ìjẹ̀bú. kí lẹ́yìn ṣe ń bẹ̀. èmi mo lọ ra kan bẹ́ẹ̀ ni before I know àwọn ọlọ́pàá ti wọlé so tó ń ṣe raid wa yẹn wọ́n ṣàkókò wọn kó adé station ṣá later ló ń gbé báàgì kan jáde tán ní tí DPO fi hàn wá. ta ló gbé báàgì jáde. àwọn ọlọ́pàá tó. ok báàgì yẹn wà níbi tẹ́ wà yẹn bẹ́ẹ̀ náà. bẹ́ẹ̀ni. ok kí ló wà ní báàgì yẹn. ìgbà tó wọ́n ti gba adé station kan tó gbé báàgì yẹn dé. ìgbà tó tún kí ló rí ń bẹ̀. wọ́n ní ìbọn wà ń bẹ àti àìké. so kí lẹ́yìn fìgbọ́n àtàkì ṣe. àwọn akọ́lá ní báàgì yẹn sá àmọ́ pa báàgì yẹn sá. ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ń ṣe. ayé ni sá. ọdún wo ló ti bẹ̀rẹ̀ ayé. 3 years ago sá 2019 sá. kí ni tó fi ń ṣẹgbẹ́ òkùnkùn. o láìkẹ́. orúkọ mi Kundus Akínyẹmí. orúkọ ẹ. Kundus Akínyẹmí Kundus. ọmọ ọdún mélòó ni ẹ. I'm 20 years. ibo ló ń gbé. Owódé ni mo ń gbé. Owódé ti bo. Owódé di Loko. ọmọ olùkọ́ ni ẹ. ọmọ Adóodò ni mí. Adóodò ọ̀tà àbí Adóodò gbọ́gbọ́. Adóodò ọgbọ̀n ọgbọ̀n. sọ kí ló gbé dé ọlọ́pàá. àwọn ọlọ́pàá àwọn rédù mi ní gáàjì Owódé. ẹ̀bẹ̀ pé ní January kí ló mọ̀ ń pa kéèsì ọ̀rẹ́kùn àti Tóbi Tádé àti Fawaz Adébíyì lórí tí wọ́n pa. ọ̀yá. àti ọmọ ẹgbẹ́ òní. ọmọ ẹgbẹ́ yẹn ni mí Fawaz kan pa ẹ̀. ìgbà ló bẹ̀rẹ̀ ẹgbẹ́ yẹ. mo bẹ̀rẹ̀ ẹgbẹ́ ní 2018 sá. ok sọ kí ló mọ̀ nípa àwọn tí wọ́n dárúkọ àwọn Fawaz kan pa ní. Fawaz kan pa àwọn ló gbé mi wọ ẹgbẹ́ yẹ. ok. bọ̀ Ṣẹ́gun Ògúntádé ayé ni Tóbi Ògúntádé ayé ni. ok. òun ni a lọ bá ní ṣọ́ọ̀bù lálọ́ bá ṣàmọ́ ṣọ́ọ̀bù. ok ẹ̀yin mélòó lẹ lọ. apọ̀dà lọ pẹ̀lú àwọn tó kú ara rẹ̀. àwọn wo ni ẹjọ́ lọ. àwọn tá a lọ. mo ojú wọn kọ́ máa sọ wọn ká. Ẹ̀gúsí. Ẹ̀gúsí kẹ̀. Ẹ̀gúsí ọmọ bàbá Ẹlẹ́gúsí. kí ló rúkọ ẹ̀ gangan. Kẹ́hìndé. ta lẹ Ẹlẹ́gúsí nù wọn ṣé wà ń bí. ok ta tún ni. àti Ṣókò àti Wàlíù àti Bọ̀tì pẹ̀lú Ọlọ́yọ̀. ẹ̀yin lẹ lọ ṣá. bọ̀bọ̀ yẹn lọ́jọ́ yẹn. lórúkọ bàbá yẹn. Tóbi Ògúntádé. sọ́nbó ni ẹni tẹ́ ẹ ṣá wà báyìí. àbọ̀tá ṣá ní ibi tó ẹsẹ̀ òkú lọ́jọ́ yẹn. kòkó jọ yẹn ìgbà ló wá kú. òkú ó sì wà ọjọ́ APC. ok èwo ló wá kú èwo ló kú náà. tó kú yẹn mi wọn àti wọn pa Tóbi Ògúntádé mi wọn tó pa. kí lẹ fi ṣá. òyì tí ó kú yẹn ta ṣá. kí lẹ fi ṣá. àdá. ok. àdá ni àdá àwọn ayé ló máa ń lo àpè àdá ni. bọ̀bọ̀ yẹn kò dẹ̀ kú lọ́jọ́ yẹn. bọ̀ ní bíi ọjọ́ Sunday tèmi kúrò níbi iṣẹ́ pé tó wá di alẹ́ kí n pa lọ síbi iṣẹ́ tí mo ṣiṣẹ́ fàáwọ́ ni mo ń ṣe mo jókòó sí Sábó nìyẹn. Sábó ni àwọn ọlọ́pàá ti mú mi. wọ́n ti gbé mi wá sí bíbá yìí. ok so nǹkan mú ẹ fún nǹkan mú yín fún ni pé ẹ̀yin lẹ lọ pa ẹni tí wọ́n ṣàpá yẹn. ẹni ẹ kò kú
bí kankan nù àwọn méjì ẹ̀yin méjì lẹ ṣá. àwọn tó pa àwọn yẹn. ọmọ ẹgbẹ́ kan náà ní ẹgbẹ́ kan ní gbogbo yìí ń ṣe. bẹ́ẹ̀ni. ẹgbẹ́ wo ni. ẹgbẹ́ yẹn ni. ok. adéọlá ló ń bọ̀. ṣé lóòótọ́ ni ẹ wà nínú àwọn tí wọ́n lọ ṣá. mo tẹ̀lé wọn lọ bọ̀ mi ìṣáyàn. mo tẹ̀lé wọn lọ ẹjọ́ ìṣẹ́gbẹ́ kan náà ni ọmọ ọdún mélòó ni wọ. 30 years. so bẹ́ẹ̀ ṣe wọ́n ṣe lọ ṣá ẹni yẹn báwo ló ṣe rí lára tiẹ̀. irú àwọn ló kọ́kọ́ pa èèyàn lára tiwa. ok. ta ni wọ́n pa lára tí yín yẹn. Afurasi yẹn òun náà kọ́kọ́ pamọ́ jù. ìyẹn jẹ́ ok kí ni nọ́mbà inú ẹgbẹ́ yẹn. bẹ́ẹ̀ number 4. kí ló ṣe tán fi pa. àmọ́ tó wọ́n jà ara àwọn ilé àtẹnìkan lọ́jọ́ lọ ṣeré lọ́jọ́ lọ báwọn kan ṣeré níbi. so pípa tán pa number 4 yín yẹn kí ni kí lẹ wá pinnu láti ṣe nígbà yẹn. òun náà ni lábílọ bẹ́ẹ̀ lábílọ. kẹ́kẹ́ náà. bọ̀tẹ̀ ń tọ́ yóò wá kú tí wọ́n ṣàyẹ̀wò. àwọn ló kọ́kọ́ pa èèyàn nù tiwa wọ́n bí aago 9 alẹ́. ok. àwọn tí wọ́n di ẹ̀hún everybody know yóò mi sí mẹ́tí wọ́n máa sọ èyí tí mo tẹ̀lé wọn lọ tá a ṣá yes mi sí mi tó ti pààyàn jésù ọba. kí ló kọ tiẹ̀. Abọ́dún Hafiz. ọmọ ọdún mélòó ni ẹ. 29 years. níbo ló ń gbé. mo ń gbé Lówódé Dìrókò. ok so kí ni wọ́n mú wọ̀ fún. kéèsì tó ṣẹlẹ̀ ní Lówódé ní January náà. kí ló ṣẹlẹ̀ ní January sọ̀rọ̀ pápákọ̀. ó ṣẹlẹ̀ ní January ni pé àwọn tí wọ́n ja ìjà confraternity sí wọn kú wọ́n mú mi fún ẹ̀yẹ̀dẹ̀ lèmi ṣe. ok ṣé ẹ̀yin ni wọ́n kọ́kọ́ pa nínú èèyàn tí ní àbẹ́yìn lẹ lọ gbẹ̀san nǹkan pa. àwọn ayé ló kọ́kọ́ pa number 4 nínú títí wa. nínú ẹyẹ. bẹ́ẹ̀ni. tó jẹ́ gbẹ́ ti tọ̀dọ̀ tiẹ̀. bẹ́ẹ̀ni sá. nọ́mbà kí ni ìwọ nínú ẹgbẹ́ yẹ. number 2 nínú sá. ọdún wo ló ti ń ṣe ẹyẹ. mo ṣe 2014 sá. 2014. níbo ló ti join. Badagry. ok. ta ni number 1 yín. ok number 1 nìyẹn. ó wà nítòsí bíbá. ok kí lórúkọ ẹ. Wàlíù lórúkọ ẹ sá. ok ṣé number 1 nìyẹn. ẹ jẹ́ bá number 1 sọ̀rọ̀. ok. ok. ọdún wo ló gbọ́ ni. kí lorúkọ tiẹ̀. Wàlíù kìíní. Tiamiu. ọmọ ọdún mélòó ni ẹ. ọmọ ọdún 30 years. ọmọ ọdún méjìdínlógójì. níbo ló ń gbé. Owódé Dìrókò. ṣé 30 àbí 38. 38 kọ 30. ok ọmọ ọgbọ̀n ọdún ni ẹ. ok níbo ló ń gbé. Owódé Dìrókò. so kí ló gbé ẹ dé àgọ́ ọlọ́pàá. lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní January 20 ìtàrí ní wọ́n lé ní ó pè mí pé wọ́n ó jà àwọn olóńjà. àwọn olójà. Owódé Dìrókò ọ̀nà láàrọ̀ rẹ̀ pé mo dẹ̀ wá ta ọ̀rọ̀ yóò ti tó pé ká máa yọ ìbọn sí ara wa ká máa yọ àdá sí ara wa ọjọ́ bíi aago 9 alẹ́ mo rí pé wọ́n ti lọ pa ìkànnù wa lórí èdè ọjọ́ kejì. èwo ni ẹ̀yin ẹgbẹ́ wo ni tìyín. ok àárọ̀jọ́ kejì. ipò wo ni wọ́n dì mú nínú ẹgbẹ́ yẹ. ipò nígbà yẹn mo ti gbé rẹ̀ nígbà yẹn ipò kiri mo wà. ìwọ number 1. mo ti ṣe ángel lọ́ba mo ti gbé. ìwọ ló lórí wọn gbà yẹn. ọdún wo nìyẹn. January 20 lórí ẹjọ́ kejì lẹ̀ mọ́. January tọdún yìí. mo ní tí ilẹ̀ bá mọ́ a máa rí nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tí ilẹ̀ dẹ̀ mọ́ àyẹ̀bọ̀ síta àpá ẹnì kankan màyẹ̀bọ̀ sójà gan ló wá lé wa kó ní títì pé ká kó títì ìgbà táwọn ń bínú àwọn sójà ló wá lé wa kó ní títì. so ẹni tí wọ́n pa tí wọ́n lọ ṣá tí kan nínú wọn kó nǹkan. àpá ẹnì kankan ẹni tá a ṣàkókò. ẹni tẹ́ ẹ ṣàkókò. mi mọ pakutu mi mọ pẹ́yìn pakutu. kí ni ìdí tẹ́ fi lọ ṣá ẹni yẹn ni tẹ́ lọ ṣá yẹn. ara wọn náà ni àwọn tó pa. ṣé òun gangan wà nù àwọn tó wá pátá. àmọ́ bí ká máa gbẹ̀ṣẹ̀ òwò mi mọ̀ bí ó tẹ̀lé wọn lọ pa fàájì ẹ mọ̀ pé ẹgbẹ́ sí a ti mọ̀ pé gba. so ẹnikẹ́ni nínú wọn ni ẹ lè yọ oró lára ẹ̀. ok. kí ló fẹ́ kí ìjọba ṣe fún ẹ báyìí. ẹ̀yin kò dájú wa wọn ṣíjú àánú wa ṣíjú àánú wa. Saidi kí ni.
ọmọ ọdún mélòó ni ẹ? 28. Níbo ló ń gbé? Ìtorí mo ń gbé. Ìtorí mo ń gbé. Ẹni mọ́ ìfọ́. Níbo ló ń gbé nítorí? Balance náà mọ́. So kí ló gbé ẹ débí? Wọ́n rí jù náà. Ẹgbẹ́ òkùnkùn ló ń ṣe. Wọ́n ní àyè mọ́ṣọ́. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.